tó mo kí gbogbo wa pé a kú àtàárọ̀. Ọlọ́run Elédùmarè yóò pín wa lérè. Mo fẹ́ sọ̀rọ̀ lórí olúgbòhùn ní alẹ́ yìí. Tí àwọn bàbá wa ń pè ní olúgbòhùn, tí ó ṣọ̀wọ́n púpọ̀ ni, tó ṣọ̀wọ́n púpọ̀ ni, tó ṣọ̀wọ́n púpọ̀ ni, tó ṣe wípé ó ṣòro púpọ̀ láti rí. Bẹ́ẹ̀ ni, kì í ṣe pé olúgbòhùn tó ń jẹ́ òsì mọ́ o, ó wà dáadáa, ṣùgbọ́n olúgbòhùn ní agbára ju ara wọn lọ o. Olúgbòhùn ó lágbára ju ara wọn lọ o. Ká mọ̀ yìí, mo fẹ́ sọ̀rọ̀ lórí olúgbòhùn dáadáa níwọ̀nba díẹ̀ ní alẹ́ yìí. Kí n tó fi sílẹ̀, mo fẹ́ fi olúgbòhùn ńlá kan sílẹ̀, ní ńlá ni olúgbòhùn yìí, mo fẹ́ fi sílẹ̀. Ṣé ẹ rí, tí a bá ń sọ̀rọ̀ nípa olúgbòhùn, gẹ́gẹ́ bí mo ṣe sọ, mo ti sọ nínú àwọn fídíò mi pé olúgbòhùn ó kó ohun tó pọ̀ sínú. Olúgbòhùn kó àfọ̀ṣẹ sínú, ó kó gbẹ̀tugbẹ̀tu sínú, ó kó mọ́yẹ̀hùn sínú. Bẹ́ẹ̀ ni olúgbòhùn ó kó àfọ̀ṣẹ sínú, ó kó gbẹ̀tu sínú, ó kó mọ́yẹ̀hùn sínú. Àfọ̀ṣẹ ó wà nínú olúgbòhùn. Olúgbòhùn ni ọ̀gá, ṣùgbọ́n nígbà míì a rí àfọ̀ṣẹ tó ju olúgbòhùn lọ o. Tíṣẹ́ tó ju olúgbòhùn lọ. Gbẹtugbẹtu òun ni iṣẹ́ ìyá jù, torí pé gbẹtugbẹtu wí bẹ́ẹ̀ jẹ́ bẹ́ẹ̀ kíákíá ní gbẹtugbẹtu. Wí bẹ́ẹ̀ jẹ́ bẹ́ẹ̀ kíákíá. Ṣe báyìí, ó yá ṣe, bọ́ra sílẹ̀, bọ́, lọ báyìí, lọ, mú, fílẹ̀. Iṣẹ́ gbẹtugbẹtu nìyẹn. Àṣẹ ó lọ́ra díẹ̀, àfọ̀ṣẹ lọ́ra díẹ̀ ju gbẹtugbẹtu lọ. Bẹ́ẹ̀ ni, àfọ̀ṣẹ lọ́ra díẹ̀. Àwọn ọ̀gá mi, àwọn bàbá mi, àwọn ìyá mi nínú ilé tí wọ́n mọ̀ nípa nǹkan yìí, wọ́n á máa jẹ́rìí sí nǹkan tí mò ń sọ yìí, pé gbẹtugbẹtu iṣẹ́ kíákíá ni, àfọ̀ṣẹ iṣẹ́ kíákíá ni, ṣùgbọ́n àfọ̀ṣẹ sì lọ́ra díẹ̀ ju gbẹtugbẹtu lọ. Gbẹtugbẹtu ó dára púpọ̀. Gbẹtugbẹtu ṣe é lò lórí fóònù, bóyá lọ ṣe nǹkan báyìí. Ọ̀pọ̀lọpọ̀ àwọn tí èpè míì wà tó jẹ́ pé bíi gbẹtugbẹtu níṣẹ́ o, tó jẹ́ pé bíi gbẹtugbẹtu òun níṣẹ́, ṣùgbọ́n títorí ìkà tí wọ́n fi ń ṣe la fi pè ní èpè. Irú ẹni tó dédé ń lọ tó bọ́ra lẹ̀ tó sì bọ́ sí kókó sódò. Ìkan ṣẹlẹ̀, wọ́n ní wọ́n orí fóònù àti pé lédi yẹn, èèyàn orí ọ̀kadà ló wà, wọ́n dẹ̀ pè lórí fóònù, lórí ó rì sí fúkọ̀tà, ó dẹ̀ kọ́ lọ́kadà dúró, ó dẹ̀ bẹ́ sódò. So ó túmọ̀ sí pé gbẹ̀tu òun ni wọ́n lò fún. Gbẹ̀tu òun ni wọ́n lò fún. Ó bọ́ra lẹ̀, ó dẹ̀ bẹ́ sódò. Gbogbo àwọn kinní yìí ló ní agbára jura lọ. Mi sọ pé àfọ̀ṣẹ ò ṣe kíákíá o, òun náà ń ṣe kíákíá, ṣùgbọ́n kò yára tó gbẹtugbẹtu. Gbẹtugbẹtu dùn ún lò ní orí fóònù láti báyàn sọ̀rọ̀ ju àṣẹ lọ. Àṣẹ sábà ṣiṣẹ́ dáadáa púpọ̀ jù fún ẹni tí ẹ jọ ríra yín, tẹ́ fẹ́ pa àṣẹ fún. Ó yára ṣiṣẹ́ púpọ̀ fún ẹni tí ẹ jọ fojú kojú, tí ẹ fẹ́ pa àṣẹ fún, ju orí fóònù lọ. Àṣẹ máa ń fẹ́ kí òun fi ojú rí. Mọ́yẹ̀hùn òun náà máa ń fẹ́ kí òun fi ojú rí. Mọ́yẹ̀hùn lọ́ra láti ṣiṣẹ́ ju àfọ̀ṣẹ lọ. Ó lọ́ra láti ṣiṣẹ́ ju gbẹtugbẹtu lọ. Ṣé wá rí gbogbo àwọn nǹkan yìí, olúgbòhùn kó gbogbo ẹ̀, ó kó sínú. Ní tí olúgbòhùn fi ju gbogbo wọn lọ ni pé a máa ń rán afẹ́fẹ́ ni olúgbòhùn bá ṣiṣẹ́. Tó jẹ́ pé ẹni tẹ́ ẹ fẹ́ lò fún, tí olúgbòhùn bá tó olúgbòhùn, kì í ṣe dandan kó gbọ́ ohùn yín.
kì í ṣe dandan kí olúgbòhùn kó gbọ́ ohun ẹni tí ẹ fẹ́ lo iṣẹ́ yẹn fún kó tó dáhùn. Gbẹtugbẹtu òǹtọ̀hún yóò gbọ́ nǹkan tí yóò gbọ́ ohùn yín. Àfọ̀ṣẹ òǹtọ̀hún yóò gbọ́ ohùn yín pé yá lọ́ọ́ ṣe nǹkan báyìí. Mọ̀yẹ̀hùn yóò gbọ́ ohùn yín. Ṣùgbọ́n olúgbòhùn, tí olúgbòhùn bá tó olúgbòhùn, kò nídìí kó gbọ́ ohun tí ẹ fẹ́ lò fún. Ohun ti yín nìkan tó bá ti gbọ́ ohun tẹ́ ẹ bá ti sọ fún un pé kó ṣe iṣẹ́ tẹ́ ẹ bá ran, yóò lọ jẹ́ iṣẹ́ yẹn láìsí pé nìyẹn mọ nǹkan tó ń ṣẹlẹ̀. Agbára olúgbòhùn ó ká. A máa ń táìmù olúgbòhùn pé a táìmù ẹ o pé ìwọ olúgbòhùn yìí o, tó bá di àsìkò báyìí, aago 4 ìrọ̀lẹ́ ọ̀la mo fẹ́ kí nǹkan báyìí kó ṣe báyìí. Iṣẹ́ olúgbòhùn ni. Yàtọ̀ sí àwọn àṣàsí kan. Àwọn àṣàsí kan wà tí wọ́n máa ń táìmù pé tó bá aago 4 ìrọ̀lẹ́ ọ̀la ọ̀sẹ̀ máa ń tá ń pè ní ògùn, ó gùn lọ ni tí ò lópin. Ń tá ń pè ní ọgbọ́n, ó lọ ni tí ò lópin. Bẹ́ẹ̀ ni. Ń tá ń pè ní ògùn, ó gùn lọ ni. Ń tá ń pè ní ìmọ̀, ó lọ ni. Ní ìwòye ti tèmi, bí mo ṣe wò ó, òun ni mo ṣe ń ṣe àlàyé. Àtolúgbòhùn àti igbá àtàwo, bí ìrírí tí mo rí sí ní lílò ni àlàyé tí mo gbé kalẹ̀. Àwọn onímọ̀, àwọn bàbá àti ìyá, ẹ̀gbọ́n, àbúrò tí wọ́n mọ̀ jù mí lọ, wọ́n á bá mi ṣe àfikún àti ibi tó bá ti kù díẹ̀ káàtó fún mi lórí àlàyé tí mò ń ṣe lórí olúgbòhùn, máyẹ̀hùn, àfọ̀ṣẹ, gbẹ̀tu. À ń lo olúgbòhùn fún èpè, ó ṣiṣẹ́ èpè, ó ṣiṣẹ́ gbẹ̀tu. Olúgbòhùn bá tó olúgbòhùn. Ǹjẹ́ mọ̀ pé àwọn olúgbòhùn kan wà tí ò kì í jáde rárá, tó jẹ́ pé ẹni tí ẹ fẹ́ lò fún ẹ gbọ́dọ̀ rí tẹ́ ẹ jọ ríra yín báyìí kẹ́dẹ̀ lò fún. Bẹ́ẹ̀ ni àwọn olúgbòhùn kan wà tó ṣe pé wọn ò ní agbára ju àdúgbò tí a ti fẹ́ lò wọ́n lọ. Àwọn kan wà tó kọjá odidi ìlú, tó gbé odidi ìlú. Àwọn olúgbòhùn kan wà tó jẹ́ pé ó jáde dáadáa, tó rìn dáadáa, ẹbí kò sí ibi tẹ́ ẹ bá ti lọ, àfi ibi tí afẹ́fẹ́ ò bá dé. Nígbà tí ń pè ní olúgbòhùn yìí, tí mo fi sọ pé òun ni ọ̀gá gbogbo wọn, kó lè kó gbogbo wọn sínú, ni pé tẹ́ ẹ bá dé ilé òòṣà tó dájú tí wọ́n ń béèrè tó sì ń dáhùn, tá ń pè tó ń jẹ́, ẹ wádìí ẹ̀ dáadáa, olúgbòhùn kan ti sọlẹ̀ síbẹ̀. Olúgbòhùn kan ó ti sọlẹ̀ síbẹ̀. Tá ń pè ní, wọ́n ń lo olúgbòhùn, ó dàbí kọ́kọ́rọ́ náà ni. Kọ́kọ́rọ́ tá à ń wò yẹn, ìjẹgbà pé àwọn bàbá wa máa ń ṣe tí òjò bá fẹ́ rọ̀, tí wọ́n á dẹ̀ ti òjò yẹn, tẹ́bí tẹ́ bá gbé kọ́kọ́rọ́ sétí, òjò máa rọ̀ sínú kọ́kọ́rọ́ yẹn. Òjò yóò máa rọ̀, òjò tó fẹ́ rọ̀ yẹn, tó yẹ kó rọ̀ yẹn, yóò máa rọ̀ sínú kọ́kọ́rọ́ yẹn, tẹ́ máa gbọ́ pé òjò ń rọ̀ nínú kọ́kọ́rọ́. Bẹ́ẹ̀ ni. Àkàbá náà wà lọ́tọ̀ o. Sẹ́wọ̀n pé dídì là ń di àkàbá, tó jẹ́ pé wọ́n máa fi mú aláǹgbá, wọ́n máa fi mú àṣá. Wọn ò fi mú aeroplane lójú mi rí, ṣùgbọ́n wọ́n ti fi mú àṣá lójú mi rí. N tó sì mú kó mú àṣá tí ìyá ẹ̀ dúró tí ò lè dá apá àtẹsẹ̀ gbé mọ́. Ìyìn lè sọ pé kò lè mú aeroplane o, kí n fi àsọdùn kún, kí n sì mú kúrò bẹ́ẹ̀. Wọn ò lò lójú mi rí fi mú aeroplane, ṣùgbọ́n n tó mú àṣá, tó mú aláǹgbá lára ògiri, òótọ́ náà àwọn nǹkan yìí ní ẹ̀mí, bóyá kò wá lè mú nǹkan tí ò lẹ́mìí o. Ṣùgbọ́n ẹ má gbàgbé pé kọ́kọ́rọ́ a fi ń ti mọ́tò, tá ti mọ́tò pa. Òrùka lásán wọ́n fi ń gbá ẹ́ńjìn, tẹ́ńjìn ò ní ṣiṣẹ́. Wọ́n ń pe ẹ́ńjìn pa o, gbólóhùn lásán, tẹ́ńjìn ò ní jáde, tí ò ní dáhùn mọ́. Bẹ́ẹ̀ ni. N tó lè mú, tó lè ti ẹ́ńjìn, mi ò ní gbàgbọ́ pé kò lè ti nǹkan míì o. Kọ́lọ́run Elédùmarè kó ṣàánú fún wa. Kọ́kọ́rọ́ tẹ̀ ń wò yẹn, ǹjẹ́ mọ̀ pé wọ́n máa ń fi kọ́kọ́rọ́ ti ojú ara obìnrin pa? Àwọn Yorùbá gbọ́n púpọ̀. Kọ́kọ́rọ́ lásán, àgádágodo, wọ́n á fi ti ojú ara obìnrin, tó jẹ́ pé gbogbo ìgbà tí lẹ́nu ilé ìtọ̀ nìkan ní ó ṣẹ́kù, tó kò sí kìíní òní, wọn ní rí ojú kìíní, gbogbo ẹ̀ máa dín pa ni. Lẹ́yìn ilé ìtọ̀ nìkan ló máa ṣẹ́kù.
àwọn bàbá wa gbọ́n, kọ́lọ́run Elédùmarè kó dákun kó ṣàánú fún wa. Mo fi sọ pé ọgbọ́n Ọlọ́run fún wa káàkiri ni, ó sì gùn lọ ni, kò sí ẹni tó lè sọ pé òun mọ̀ tán. Bẹ́ẹ̀ ni, so lórí àlàyé tí mo rọra ṣe, ṣùgbọ́n ibi tí agbára Olúgbòhùn tó wà ni pé ibi tí Olúgbòhùn bá wà, ibi tí Olúgbòhùn tó bá wà, ó lójú nǹkan tó lè gba orí ẹ̀ kọjá. Olúgbòhùn tí ń jẹ́ Olúgbòhùn ni o, kì í sáwọn Olúgbòhùn kéékèèké o. Ibi tí Olúgbòhùn tó tó Olúgbòhùn bá wà, ó lójú àwọn nǹkan tó lè gba orí ẹ̀ kọjá. Mi ní sọ̀rọ̀ jù bẹ́ẹ̀ yẹn lọ, yóò sì yé àwọn ọ̀jọ̀gbọ́n níbi tí Olúgbòhùn tó tó Olúgbòhùn tó bá wà. Pápánbarì ẹ̀ wá ni pé ẹni tó bá ní Olúgbòhùn tó tó Olúgbòhùn nílé kò nílò àti máa sọ ògùn lọ títí mọ́. Ẹni tó bá ní Olúgbòhùn tó tó Olúgbòhùn nílé, ní Olúgbòhùn tó tó Olúgbòhùn tó jẹ́ ìmọ̀lẹ̀ Olúgbòhùn tó ní inú ilé, tó ní ẹ̀dàn Olúgbòhùn tó jẹ́ ojúlówó nínú ilé, tó ní Olúgbòhùn ojúlówó Olúgbòhùn tí ì ṣe Olúgbòhùn pẹ́pẹ́pẹ́ tó ní nínú ilé, ìwọ̀nba ni wàhálà àṣẹ ṣíṣe ẹ̀ ni ó wà. Àti lẹ́ni tí wọ́n mú okó ẹ̀ tí wọ́n sọ fún tán mú nǹkan ọmọkùnrin ẹ̀, tán ṣiṣẹ́ fún tíṣẹ́ ò dáhùn, tán tọ́jú ẹ̀ tí ò gbọ́, tí wọ́n dẹ̀ lo Olúgbòhùn pé kí ló dé, gbogbo nǹkan tí mo ṣe fún kò ṣiṣẹ́, ó yá kíákíá kí nǹkan ọmọkùnrin rẹ̀ kó máa le, tí sì ń le. Bẹ́ẹ̀ ni, àti lẹ́ni tí wọ́n dá dúró lẹ́nu iṣẹ́ tí wọ́n ní tán gbìyànjú fún, tí wọ́n lọ wẹṣẹ́ lọ́sẹ̀ gbogbo ẹ̀ wọn ò pé padà, tó ní tí wọ́n ní kí ló dé, ó yá kán máa pé padà báyìí, ó sì dijọ́ kejì wọn sì ní kó wá bẹ̀rẹ̀ iṣẹ́, ó ti wà. Bẹ́ẹ̀ ni, àwọn iṣẹ́ tí Olúgbòhùn tó fi yàtọ̀, tó fi gbé gbogbo àwọn nǹkan yòókù sínú òun nìyẹn. Ṣé mọ̀ pé ẹni tí ọ̀gá ilé iṣẹ́ kìí ṣe pọ́n dáama, ọ̀gá ilé iṣẹ́ ibi tán ti ní kán ti pe ẹni yẹn padà, wọ́n á dáama. So tí Olúgbòhùn bá tó Olúgbòhùn bí Olúgbòhùn ṣe ń jẹ́, ṣàṣà ni iṣẹ́ tí ò ní lè ṣe o, ṣàṣà òun ni iṣẹ́ tí ò ní lè ṣe. A rí mọ́tò tí wọ́n wà níwàkuwà, tọ́dẹ̀ ń sọ fún pé mọ́tò yẹn kò gbọdọ̀ kó omi tí owó tó wà, tí ò dẹ̀ kúrò níbẹ̀ tẹ́ pé nígbà tó di pé wọ́n ẹsẹ̀ tí wọ́n sáré sọ́tún sáré sósì tẹ́bẹ̀ pọ̀, tí wọ́n ẹsẹ̀ gba odidi ẹran kó tó di pé mọ́tò ṣiṣẹ́, láì fọwọ́ kan mọ́tò láì débẹ̀. So tí Olúgbòhùn bá tó Olúgbòhùn, ọ̀pọ̀lọpọ̀ ọṣẹ́ òun ni ó lè ṣe. Tí Olúgbòhùn bá tó Olúgbòhùn, tí ìdè bá wà lára èèyàn, Olúgbòhùn á já. Bẹ́ẹ̀ ni, Olúgbòhùn bá tó Olúgbòhùn yóò já. Gbogbo àwọn nǹkan yìí àfọ̀ṣẹ ò lè ṣe, gbẹtugbẹtu ò lè ṣe, èpè ò lè ṣe, mọ́yẹ̀hùn ò lè ṣe, ṣùgbọ́n Olúgbòhùn lè ṣe. Ìdí tí Olúgbòhùn fi ju gbogbo àwọn nǹkan yìí lọ òun nìyẹn. Oríṣiríṣi ni Olúgbòhùn. Olúgbòhùn wà nínú Ìsásùn o, Olúgbòhùn wà nínú Òwo, ó ń wà nínú Àdó. Bẹ́ẹ̀ ni, Olúgbòhùn wà nínú aṣọ pupa tí wọ́n á lọ rì mọ́lẹ̀, tí wọ́n á wá sọ irin tó jáde yẹn ni wọ́n máa bọ, tí wọ́n fi máa bá sọ̀rọ̀ tí ó dẹ̀ máa gbọ́. Bí Olúgbòhùn bó ṣe wà káàkiri nìyẹn. Ṣùgbọ́n nǹkan tó ṣẹlẹ̀ ni pé tó fi dàbẹ́ ni pé kò sí Olúgbòhùn ó ṣe tààrà mọ́ náà ni pé wàhálà tó wà ńbẹ̀ àti nǹkan ẹ̀ ní kíkó jọ. Kì í ṣe gbogbo Olúgbòhùn ní nǹkan ló ní nǹkan èèwọ̀ nínú o. Ọ̀rẹ́ lómi yóò máa rò pé nǹkan èèwọ̀ tó nínú kìnnìkan kì í ṣe gbogbo Olúgbòhùn ló ní nǹkan èèwọ̀ nínú. Àwọn Olúgbòhùn tó ń jẹ́ dọ̀la tó sì jẹ́ pé kò ní nǹkan èèwọ̀ kankan nínú, ó wà o. Bẹ́ẹ̀ ni, ó wà o. Ó wà ní ilẹ̀ Yorùbá. Èmi àti ikọ̀ ọmọ díẹ̀ sí a ṣe àbẹ̀wò sí ìlú kan tí wọ́n ń pè ní Ìperedó lórí Olúgbòhùn. Ẹnìkan náà ló sọ fún wa pé tí bàbá yìí ti lé ní ọmọ wọ́n ti ń lọ sí bí 80 ọdún, tá à ń pè ní 80 years, wọ́n ti ń lọ síbẹ̀. Ẹnìkan ló ṣe alápọ̀nà wa pé tá a bá ń fẹ́ Olúgbòhùn tí ń jẹ́ tó ń jáde dáadáa, kò tó nǹkan ká lọ. Àkọ́kọ́ lọ lẹ́ẹ̀kínní, Ọlọ́run ò jẹ́ kí ó ṣe déédéé pé a rí gbà. A tún lọ ẹlẹ́ẹ̀kejì, ẹlẹ́ẹ̀kẹta, Ọlọ́run tó kádàrá pé
wọ́n ní bàbá ti lọ sóko, inú oko láti lọ bá wọn. Bàbá fi wá rẹ́rìn pé sólúgbòhùn tí ń jẹ́ sí wà tó ń jáde dáadáa ni, kò sẹ́ pé olúgbòhùn tí ò jẹ́ òsí o, àwọn olúgbòhùn kéékèèké tó ń ṣiṣẹ́ náà wà. Bàbá ní ń tẹ̀ ń wò nínú ahéré òun, bàbá náà kà sí fún wa pé nígbà táwọn ti wà ní ọmọ 30 ọdún àbí nǹkan ni bàbá àwọn ti ṣẹ́ fáwọn ní olúgbòhùn tí à ń wò. Àwọn sì ń pè é dọ̀la tí sì ń jẹ́, ṣùgbọ́n nígbà tí ò ti sí àǹfààní ká wọ àwọn ti dàgbà, kí làwọn fẹ́ mọ́, àwọn òde díẹ̀ mọ́. Mo ní bàbá ẹ̀ dédé wọn láwọn òde díẹ̀ mọ́. Bàbá wa gbé ìwé jáde. Nígbà tí bàbá gbé ìwé jáde tí wọ́n ṣàlàyé tán, èyí tó kù ń bẹ̀ tí ò sí inú ìwé wọ́n fẹnu kún, wọ́n fi ẹnu wọ́n fi ṣàlàyé. Kí Ọlọ́run Elédùmarè kó dákun kó jẹ́ kí bàbá yìí kó gùn lẹ́mìí, k'Ọlọ́run Elédùmarè kó má jẹ́ kí wọ́n fi àìsàn lò gbà. K'Ọlọ́run Elédùmarè gbogbo àwọn ọmọ wọn, k'Ọlọ́run ó jẹ́ kí wọ́n yàn, kí wọ́n yanjú, torí pé wọ́n jẹ́ kan lára àwọn bàbá tí wọn ò fẹ́ kí àwọn nǹkan ìbílẹ̀ àwọn bàbá wa kó parun. Bàbá yìí ń sọ fún wa pé kí ní àwọn nǹkan tí a gbàgbé yìí, àwọn nǹkan tí à ń pa á tì, pé àánú máa ń ṣe àwọn, nítorí pé gbogbo ẹ̀ làá sì padà wá máa wá káàkiri nígbà tó bá yá. Mo láà ti ń wá kiri bàbá, àti ń wá kiri, wọ́n ní kò jọ wá lójú, ṣùgbọ́n a sì máa wá kiri nítorí pé níbi tí nǹkan ń lọ, ogun ń bọ̀ ní Nàìjíríà tó jẹ́ pé gbogbo orú nǹkan yìí ni a padà máa wá káàkiri, tá a padà máa wá. Àrọ̀rà mẹ́nuba nǹkan àwọn ìjàngbara díẹ̀, bàbá ní ẹ̀jẹ̀ àyànjú eléyìí náà. So lóòótọ́ sì ni bàbá sọ, òótọ́ òun ni bàbá sọ. Bàbá sọ àwọn ìtàn kan fún wa láwọn nǹkan tán ti fi olúgbòhùn yìí, ara àwọn àrà tí wọ́n ti fi dá, wọ́n ṣàlàyé gbogbo ẹ̀, wọ́n ṣàlàyé bíi 3-4 fún wa níbẹ̀. Ọlọ́run ó gbàdúrà wa. Kí wá ni olúgbòhùn tí mò ń ṣàlàyé ẹ̀ yìí? Ẹ̀dán ni o, ẹ̀dán takọtabo ni olúgbòhùn tí bàbá ń sọ yìí. Olúgbòhùn yìí ní ọṣẹ tí onítọ̀hún ó wẹ̀, tó bá wẹ ọṣẹ yìí tán ló tó ní àǹfààní láti lọ fọwọ́ kan olúgbòhùn láti lọ fọwọ́ kan àwọn ẹ̀dán yìí, láti lọ kó wọn. Gbogbo ìgbà tá a bá ti wá fẹ́ lò ó, á ya àwọn méjèèjì, á pín wọn níyà pé nígbà tó bá jíṣẹ́ tí mo rán ọ nítò fún ọ láàyè láti wá báyàwó rẹ̀. Tó bá jẹ́ iṣẹ́ ìtàn, ó dàbí sìgìdì kan tí a máa ránṣẹ́ tó jẹ́ pé tó bá dé lóru á gbọ́ gbì, èèyàn ò gbọ́dọ̀ sùn, kì í ṣe bẹ́ẹ̀ ni mo fẹ́ lọ. Ẹ̀dán yìí yóò máa gbóná, a gbọ́dọ̀ lọ máa fi ọwọ́ kan wò tá a bá ti bẹ̀ níṣẹ́ tá a ti yà wọ́n, a máa fọwọ́ kan kìíní, a máa fọwọ́ kan ìkejì wò nínú ibi tán wà. Tó bá ti di pé ń gbóná, tí ń gbóná, àti mọ̀ pé ó ti jíṣẹ́ tá a rán, ó ti padà dé, kò tí ì padà lọ́dọ̀ ìkejì rẹ̀ ní ṣe ń gbóná. Àwọn Yorùbá gbọ́n, nǹkan ń bẹ nílẹ̀ Yorùbá, nǹkan ń bẹ nílẹ̀ Yorùbá, nǹkan ń bẹ nílẹ̀ Yorùbá. Bàbá yìí wọ́n sọ̀rọ̀ nípa bàbá wọn, bí wọ́n ṣe lo nǹkan ìbílẹ̀ nígbà náà lọ́hùn. Àwọn wà ní kékeré, odò tí ò kún tẹ́lẹ̀ tó lò sì kún. Mo ní bàbá sí lóòótọ́, wọn ní bẹ́ẹ̀ ni. Ó túmọ̀ sí pé nǹkan ń bẹ nílẹ̀ Yorùbá, bẹ́ẹ̀ ni, nǹkan ń bẹ nílẹ̀ Yorùbá. A ti sọ nǹkan nù, bẹ́ẹ̀ ni, a ti sọ ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan nù. Bàbá yìí ní àwọn nǹkan kan wà tó jẹ́ pé àwọn náà ò gbà lọ́wọ́ bàbá àwọn nígbà yẹn, tí àwọn ò gbà lọ́wọ́ bàbá àwọn, tí sì ń dùn àwọn náà ní ìsìn. Ó túmọ̀ sí pé bó ṣe ń ṣe àwa náà ló ṣe ń ṣe àwa náà, ló ṣe ń ṣe àwọn náà. Ọlọ́run kó ṣàánú fún wa. Kí ni ẹ bá mi wá lórí olúgbòhùn tí mò ń ṣe àlàyé ẹ̀ yìí? Ẹ bá mi wá orí agbe 3, orí àlùkò 3, orí lékèélékèé 3, àṣẹ alẹ́, àṣẹ àárọ̀, igi tó ń gbóhùn, àṣẹ alẹ́, àṣẹ àárọ̀, igi òrùpa, àṣẹ alẹ́, àṣẹ àárọ̀, àràbà, ọ̀gá abilẹ̀ tó ní àṣẹ lẹ́nu 3, ewé àbámọ̀dá onígaga 5 3, ẹyin àkùkọ adìyẹ 3, iṣu tí wọ́n fi lé orí ebè
tó bá fẹ́ gbin ebè tán ti léṣu lọ. Akọ ewé mẹ́rin, àṣẹ̀ṣẹ̀ bí ọmọ àgùntàn tó níkun lára, ọmọ àgùntàn tó bí lóòjọ́ tí ò tí ì la, ojúlówó ẹdun àrá, ẹ̀há odó àti ẹ̀há ọlọ, ẹ̀dàn takọtabo àti kọ̀ǹkọ̀. Àwọn nǹkan tó wà nínú olúgbòhùn yìí nìyí. Báwo wá ní ṣíṣe olúgbòhùn yìí, báwo la ṣe ṣe? Obìnrin tí kò bá ṣe nǹkan oṣù mọ́, òun ni yóò bá wa gún àwọn èròjà yìí. A kọ́kọ́ gún àwọn orí yẹn, orí agbe, orí àlùkò, orí lékeléké, a kọ́kọ́ gún pọ̀ mọ́ra wọn. A gún àwọn èpo àṣẹ alẹ́ àtàárọ̀ igi tó ń gbóhùn, gbogbo ẹ̀ a gún papọ̀. So a wá gún pọ̀ mọ́ ewé àbámọdá yẹn, a pò pọ̀, a pò lọ́ṣẹ. Omi adágún odò tó ti gbẹ̀mí rí, òun la fi pò. Omi adágún odò tó ti gbẹ̀mí rí, òun la fi pò ọṣẹ yìí, a kó sọ́tọ̀. A wá gún ọ̀gà méjì, ẹyin àkùkọ adìẹ àti akọ ewé mẹ́rẹ̀ẹ̀rin, ẹ̀há odó, ẹ̀há ọlọ àti iṣu orí ebè, a gún papọ̀. Tá a bá ti gún papọ̀, a jó, ẹ má bínú, tá a bá ti gún papọ̀, a pò ní ọṣẹ. Tá a bá ti pò lọ́ṣẹ, a ti ṣe sílẹ̀. Tá a bá ti wá rí tí àgùntàn bímọ, bàbá ní nígbà tí àwọn fẹ́ ṣe fún yàn nígbà yẹn, àwọn lọ́wọ́ ń wá àgùntàn tó lóyún, àwọn ti parí gbogbo iṣẹ́ sílẹ̀, àwọn ń wá àgùntàn tó lóyún, ìfẹ́ sọ̀rọ̀ lọ́bẹ̀ yẹn. So a wá mú ọṣẹ yìí, a fi nu gbogbo ikùn ara àgùntàn yìí tó bá ti bímọ. Ọṣẹ àkọ́kọ́ yẹn a kó tẹ́lẹ̀ sásùn. Tá a bá ti kó tẹ́lẹ̀ sásùn, kọ̀ǹkọ̀ ààyè, ọ̀gà ààyè kan tó ṣẹ́kù àti ẹdun àrá a kó lé lórí. Tá a bá ti kó lé lórí, a wá kó ọṣẹ tá a fi nu ikùn ara àgùntàn yìí, a kó lé. A kó lé lórí. Tá a bá ti kó lé lórí tán, ọmọ ìyá mi, ó ti di nǹkan o, ó ti di òòṣà. A wá ra òbúkọ tó bá lóòórùn dáadáa, tó ti gbó. Òbúkọ yìí a máa kíní ọṣẹ yìí a kó àti ẹdán méjì takọtabo la kó sí láàrin, táwa kó ọṣẹ lé lórí. A lọ bò mọ́lẹ̀. Tá a bá bò mọ́lẹ̀, a wá wá òbúkọ tó ti lóòórùn dáadáa. Òbúkọ yìí a so mọ́ orí sàárè, a fi kan nǹkan mọ́lẹ̀, a wá so mọ́ orí sàárè yìí láti mọ́ fún òbúkọ yìí ló jẹ. Tó bá di ọjọ́ keje, a pa òbúkọ yìí, a wú kíní ìjáde, a wá pa òbúkọ yìí, ẹ̀jẹ̀ rẹ̀ a dà lé lórí síbẹ̀, a gbé pamọ́. Tó bá di ọjọ́ kẹta tá a ti gbé pamọ́, orí ọṣẹ yìí òun láti bá àwọn ẹ̀dàn yìí ló bá di lílò, ló bá di lílò. Bàbá wa ṣe àwọn àwàdà kọ̀ọ̀kan débi pé tá a bá fẹ́ ṣé kí àwọn ṣe báyìí, káwọn ẹ̀rù gba kálukú pé bàbá èyí tẹ́ fún wa yìí náà ní jóun. Ó túmọ̀ sí pé àwọn nǹkan yìí èmi fi pamọ́, mo fi pamọ́ ni nítorí ọjọ́ iwájú. Tá a bá fi sí orí YouTube, Facebook, lórí social media generally, tá a bá fi síbẹ̀, a fi pamọ́ ni. Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tèmi máa ń sọ, 0806140 òní nọ́mbà tí 08061408254 ní nọ́mbà tí ẹ lè pè wá sí. Ṣùgbọ́n tó bá ní ìbéèrè lórí àwọn àṣírí tá à ń fi sílẹ̀, ẹ mẹ́sẹ̀jì wa ní WhatsApp ni 09072793348. Nọ́mbà Airtel nọ́mbà wa ni. Tá a bá wà lóko, nọ́mbà yìí ò lè lọ. Nọ́mbà MTN wa ò lè lọ, so Airtel yẹn yóò lọ. Gbogbo àwọn nọ́mbà wa tá à ń lò kò sí eléyìí tí ò sí ní WhatsApp bẹ́ẹ̀. Tó bá yẹ pé ìbéèrè lẹ bá ní lórí àwọn àṣírí tá a bá ń fi sílẹ̀, ẹ gbìyànjú ẹ máa mẹ́sẹ̀jì wa ní WhatsApp ni tẹ́ bá ti ní ìbéèrè. Ẹ máa mẹ́sẹ̀jì wa ní WhatsApp ni. Àwọn kankan wà tí a sọ pé a fẹ́ fi sílẹ̀ pé nítorí àwọn kan tó sì jẹ́ pé inú orí péjì náà wọ́n ti máa béèrè pé kíni ẹ dákun nǹkan tá a bá dárúkọ tí ò bá yé yín, ẹ kọ́kọ́ lọ sọ́dọ̀ àwọn eléwé ọmọ, ẹ lọ béèrè náà. Nígbà tẹ́ bá béèrè náà, tó bá wá ní àwọn ò mọ̀, ìgbà náà ní kẹ́ tó pè wá, ní kẹ́ tó bá wa sọ̀rọ̀ ní WhatsApp. Ẹ dákun ẹ kọ́ lọ sọ́dọ̀ àwọn eléwé ọmọ. Kò sí nǹkan tí a fi sílẹ̀ tí kò sí lọ́dọ̀ àwọn eléwé ọmọ, kò síṣẹ́ tí a fi sílẹ̀ tí kò sí lọ́dọ̀ àwọn eléwé ọmọ. Ọlọ́run Elédùmarè kò ní kọ̀ fún wa o. Oore àkọ́kọ́ tẹ́ ẹ ṣe fún wa, òun náà ní kẹ́ bá wa subscribe sí YouTube channel wa. Oore àkọ́kọ́ tẹ́ ẹ ṣe fún wa ní kẹ́ bá wa subscribe sí YouTube channel wa. Ẹ bá wa share program wa. Prince Ọlọ́gbẹ́nlá Adéwálé Táíwò ní orúkọ ti tèmi.
ọmọ Gíẹ̀sí. Ní Facebook Prince Ọlọ́gbẹ́nlé Adéwálé Táíwò péjì wa ni, ẹ bá wa like ẹ bá wa follow wa. ọmọ Gíẹ̀sí TV ní Facebook, ẹ follow wa. Tewétegbò Ìwòsàn Herbal Center, ẹ follow wa. 09083907513 ara àwọn nọ́mbà wa ni. Nọ́mbà yìí kò lọ ní call ṣùgbọ́n ó lọ ní WhatsApp. Ẹ bá mẹ́sẹ̀jì wa nínú àwọn nọ́mbà wa mẹ́tẹ̀ẹ̀ta, kò sí lè tẹ́ ti mẹ́sẹ̀jì wa tí a ní dá yín lóhùn. Wọ́n máa ṣe àlàyé síwájú dáadáa lórí Olúgbòhùn tí a fẹ́ fi sílẹ̀, nítorí pé sẹ́mà ọ̀rọ̀ wa ò kí ń tó báyìí bíi 15 minutes, tó pọ̀ jù náà 15 minutes a ti sọ, ṣùgbọ́n eléyìí ti lọ síbi 25 or 26 sí 27. Ó yẹ kó rí bẹ́ẹ̀, torí pé a gbọ́dọ̀ ṣàlàyé dáadáa. Ọ̀pọ̀lọpọ̀ ní ìṣì mú síra, ó dàbí ìmùlẹ̀ ẹ̀bẹ̀ àgbà. Sẹ́mà pé ìyàtọ̀ wà láàrin méjèèjì, ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ ni ò mọ ìyàtọ̀ tó wà láàrin ìmùlẹ̀ àti ẹ̀bẹ̀ àgbà. Ọlọ́run yóò ràn wá lọ́wọ́. Ìyẹn ọ̀rọ̀ ọjọ́ míì ni, ọ̀rọ̀ ọjọ́ míì ni. Ṣé rí àwọn àṣírí ní ṣíṣe ó lágbára púpọ̀. Mò ń sọ àwọn àṣírí tó bá ti jẹ mọ́ ẹ̀rẹ̀ òkà, ẹ̀rẹ̀ nǹkan, ó lágbára púpọ̀ o. Ẹ lè máa ṣe lẹ́ẹ̀mẹ́ta kó má jáde o, kó máa kán fẹ́ẹ́ láti mú lọ́wọ́ báyìí ní òkàn. Wà careful. Lẹ́yìn gbogbo nǹkan tá a bá ti ṣe tí ò bá ti ní ẹ̀rọ, ẹ má jẹ́ ká ṣe o. Gbogbo nǹkan tá a bá ti ṣe pátápátá tí ò bá ti ní ẹ̀rọ, ẹ má jẹ́ ká ṣe. Ẹ sì jẹ́ ká rò dáadáa. Tó bá lágbára láti bà ti tèèyàn jẹ́, wọ́n bà ti tọmọ ẹ̀ náà jẹ́. Bẹ́ẹ̀ ni, tó bá ti lágbára láti dúró sí kúbì kan pé o pèrè ẹ̀ olóògùn fún ọmọ ẹni ẹlẹ́ni láti bà ayé ẹ̀ jẹ́, wọ́n bà tẹlòmíì náà jẹ́. Ọ̀rọ̀ tí mo fẹ́ sọ yìí, ẹnìkan, mo bẹ̀ gbogbo ẹ̀yin awo ẹ má bínú, ẹ̀yin àfà ẹ má bínú, ẹ̀yin wòlíì ẹ má bínú, ẹ̀yin oníṣègùn ìbílẹ̀ ẹ má bínú. Ṣùgbọ́n ọ̀rọ̀ tí mo fẹ́ sọ yìí, ẹ dákun, nǹkan kan ṣẹlẹ̀ sí ẹnìkan tó jẹ́ pé ó bẹ̀rẹ̀ sí ní ṣe wọ́nranwọ̀nran. Ìgbà tá a tú díẹ̀, a rí pé ó ṣiṣẹ́ lọ́wọ́ ẹnìkan, ó ti wá ná owó fún ẹni yẹn. Tẹ́ni yẹn ti gba owó lọ́wọ́ ẹ̀, tó owó yẹn ti lọ síbi 10 million naira. Wàhálà rẹ̀ wá pọ̀ lórí owó yẹn tó ń da ẹni yẹn láàmú. Bẹ́ẹ̀ni yẹn ṣe lo nǹkan fún nìyẹn, bó ṣe pa ní kìnní nìyẹn tó ya wèrè. Ṣérù nǹkan báyìí só dáa? Ṣérù nǹkan báyìí só dáa? Ṣérù nǹkan báyìí só dáa? Ọ̀rọ̀ iṣẹ́, pàápàá jùlọ tó bá jẹ mọ́ṣẹ́ ìtọ́jú, ó dàbí nǹkan gbé lọ sí hospital ni. Tẹ́ bá dé hospital tí wọ́n lo paracetamol tí ò bá ti ṣiṣẹ́, wọ́n á tún yí nǹkan tí wọ́n lò padà, wọ́n tún lo nǹkan míì. Wọ́n á tún lo eléyìí tó lágbára ju paracetamol lọ. Tí ò bá tún ṣe, wọ́n á tún lo eléyìí tó lágbára ju eléyìí tí wọ́n lò yẹn lọ. Lẹ́ni yẹn ó fi gbádùn. Nígbà tí ẹ ti Ọlọ́run yóò ṣàánú fún wa. Ṣùgbọ́n ká rántí gbogbo wa náà la bímọ o. Gbogbo wa òun la bímọ o. Ká ṣe eré. Nígbà míì bàbá máa ń jẹ èso àjàrà téyín ó sì máa kan ọmọ. Ẹ jẹ́ kí ẹ̀mí wa kó máa dá wa láre, kí ọkàn wa kó máa dá wa láre wípé bá a ṣe láà fẹ́ ṣe bẹ́ẹ̀ la ṣe ṣe. Ó ti tán o. Ó ti tán. Ọ̀rọ̀ tẹ́ bá sọ tí gbogbo èèyàn wà ń bẹ̀ kì í sọ̀rọ̀ àkọsílẹ̀ lásán ni. Ṣùgbọ́n eléyìí tẹ́ bá sọ láàrin èèyàn méjì, Ọlọ́run ló sì kẹta ayé, ìmùlẹ̀ ni. Mi ní sọ jù bẹ́ẹ̀ lọ. Ṣèkàṣèkà kó rántí o, kó rántí o, kó rántí o. Bó lágbára bí kíní tó sí ní gbogbo nǹkan, irọ́ ló pa. Àwọn kan wà tí wọ́n lágbára jù ọ́ lọ. Àwọn kan wà tí wọ́n lágbára jù ọ́ lọ. Àwọn kan ti ní agbára yẹn kọjá lánàá, kí ni báwo ni wọ́n ṣe lò ó. Àwọn tó ṣe dáadáa nínú wọn orúkọ wọn ò parẹ́, àwọn tó ṣe kan yòókù náà orúkọ wọn ò parẹ́. Lò ó bó bá ṣe mọ̀ lò. Ọmọ tó bá tiẹ̀ jẹ́ ní òní, bóyá ọmọ títí ẹ̀ ní ó bá ti ọmọ títí ẹ̀ jẹ́ lọ́la, ó mọ̀, múra sí i, ọ̀kẹ́sàn rẹ̀ níbi tó ti lérè. Mo kí gbogbo ilé lẹ́ẹ̀kan sí i. Orúkọ ti tèmi, ọmọ Gíẹ̀sí. Ọlọ́run Elédùmarè yóò gbà fún wa.